ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Kété tí kábíyèsí kúrò lákùrẹ́ ni wọ́n gba ọ̀dọ̀ ìyá àgbà lọ. Wọ́n ní kí dírẹ́fà àwọn kó gbé àwọn straight lọ sí ọ̀dọ̀ ìyá àgbà. Kábíyèsí bínú, wọ́n wọlé, wọ́n ní kí ló dé ìyá àgbà, kí ló dé tẹ́ ẹ sọ fún Queen Naomi kó má attend naming ceremony àwọn ìbejì. Ìyá àgbà ní àwọn ní reason táwọn fi ní kọ́mọbìnrin yìí má wá. Ẹ̀yin èèyàn lé, kí a tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká kí yín ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ò yí padà o. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe o. Ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí i. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ìyá àgbà sọ̀rọ̀ o, ṣùgbọ́n ká tó wọnú ẹ̀ a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilẹ̀ Yorùbá tá à ń sọ nítorí àṣà àti èdè wa ni a fẹ́ gbàgbé. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up, ó ṣe pàtàkì fún channel yìí. A máa ń ṣe advertisement lórí channel yìí lọ́lọ́kan òjọ̀kan. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com, lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe ń sọ lọ, kábíyèsí wọlé lọ sí ọ̀dọ̀ ìyá àgbà. Wọ́n dẹ̀ sọ fún ìyá àgbà yìí pé kí ló dé tí ìyá àgbà tí wọ́n fi sọ fún Queen Naomi wípé kí wọ́n má wá sí ibi naming àwọn ìbejì. Ìyá àgbà fi ẹnu sí ọ̀rọ̀ o. Ìyá àgbà ní ṣé kábíyèsí fẹ́ ní àwọn ò mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ni, wípé kábíyèsí di ojú wọn ò fi ríran, wípé ṣé kábíyèsí fẹ́ ní àwọn ò mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú pálàsì yẹn, wípé kábíyèsí ń ṣe bí ìgbà tó jẹ́ pé wọn ò ríran, wípé ọmọbìnrin yìí ó ti ní sùúrù tó, wípé ṣùgbọ́n kábíyèsí ò gbé ìgbésẹ̀ kankan, wípé ṣe ni kábíyèsí ṣe bí ìgbà tó jẹ́ pé gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ó bá wọn lára mu, wípé àwọn ń sọ fún kábíyèsí nísìnyí pé tí anything bá ṣẹlẹ̀ tí Queen Naomi bá lọ, wípé kábíyèsí ò ní gbúrò wọn mọ́ láéláé. Wọ́n ní kábíyèsí ní ọlọ́run ò ní jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀. Ìyá àgbà ní nǹkan tí òfin ní ṣẹlẹ̀ ò ní kí kábíyèsí tètè gbé ìgbésẹ̀, kí àwọn olórí yìí tó bá fẹ́ lọ síta kán tètè lọ síta. Èyí tó bá dẹ̀ fẹ́ dúró sínú palace tí Queen Naomi bá ti gbà kàn jẹ́ kó dúró, wípé torí kábíyèsí rẹ̀ pé àwọn olórí yìí mú ọ̀rọ̀ yìí ní kékeré pẹ̀lú wọn ni, wípé àwọn olórí yìí ò mú ọ̀rọ̀ yìí ní kékeré o, wípé ṣùgbọ́n kábíyèsí ò mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ wípé ọ̀rọ̀ àwọn olórí yìí a ti ń sọ nísìn, ó ti tó ọjọ́ mẹ́ta kan tí a ti ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí, kò dẹ̀ ń ṣe nǹkan kékeré rárá. Ẹ̀yin náà mọ̀ bí àwọn olórí ṣe yarí nígbà tí kábíyèsí ní pé kí wọ́n lọ ralé tí wọ́n ralé, to the extent pé recently la gbọ́ tí kábíyèsí ń sọ fún àwọn olórí wípé gbogbo wọn náà máa kúrò ní palace except ẹni tí Queen Naomi bá accept wípé kó dúró. Kì í ṣe nǹkan kékeré o. Ọ̀rọ̀ yìí ni ìyá àgbà ń tẹ̀ mọ́ kábíyèsí létí, wípé kí kábíyèsí kán má sùn wọra o, wípé kán má sùn wọra rárá, wípé kí wọ́n wà alert, wípé nítorí pé tí Queen Naomi bá mú Tadé ní káwọ́ wá sínú palace lọ́jọ́ tí kábíyèsí ní kan mú wá yẹn, wípé nǹkan tí àwọn rí kò dáa, wípé ìtorí ẹ̀ ni àwọn fi ní kí Queen Naomi má wá. Wọ́n ní àgbà tójú ẹ̀ jìn, nǹkan tó rí bí ọmọdé bá gun orí òrùlé kò lè rí láéláé. Ẹ̀yin àgbáyé, ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa o. Nǹkan tí ìyá àgbà rí kábíyèsí ò lè rí láéláé. Ẹ mọ̀ pé ìyá yìí wọ́n ní kò ríran, wọ́n dẹ̀ ní ìyá yìí wọ́n ní nǹkan tó bá ti sọ báyìí ó máa wá sí ìmúṣẹ ni. Kábíyèsí gan ò lè kó ọ̀rọ̀ yẹn
wọn lè fi ṣeré rárá. Wọ́n ní bí ìyá àgbà ṣe sọ ọ̀rọ̀ yẹn báyìí, wọ́n ní kábíyèsí demonstrate ni. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe pé bóyá kábíyèsí wọ́n ní àwọn ò bá Queen Naomi ṣe mọ́ wà bí wọ́n kó ẹ̀yìn sí Queen Naomi bẹ́ẹ̀ o. Nǹkan tí kábíyèsí fi bínú ni pé Queen Naomi ò attend naming ceremony ọmọ wọn Táyé àti Kẹ́hìndé. Ṣùgbọ́n ìgbà tí Queen Naomi ṣàlàyé, kábíyèsí lọ bá ìyá àgbà. Ìyá àgbà dẹ̀ jẹ́ kí kábíyèsí mọ̀ pé àwọn làwọn ní kán má wá nítorí nǹkan tí àwọn rí ni. Ta ni ó máa gbọ́ irú nǹkan báyẹn sí ọmọ ẹ̀? Ta ni kí ọmọ òun kó sí ẹnu kìnìún? Kò sí. So ẹ̀yin èèyàn lé, kábíyèsí wọn listen nítorí pé wọ́n mọ̀ pé màmá yìí bíi màmá náà ló ṣe jẹ́ sí àwọn. Àwọn ọ̀dẹ̀ létí àwọn sí ẹnu ikú, wọn létí àwọn sí ẹnu kìnìún. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Bí a ṣe ń sọ lọ, kábíyèsí wọ́n mọ̀ wípé the right thing to do is kí àwọn listen sí ìyá yìí. Nítorí pé ìyá yìí ẹni tó fẹ́ rere fún kábíyèsí ni. Wọ́n dẹ̀ ní ìyá yìí nífẹ̀ẹ́ Queen Naomi lọ́pọ̀lọpọ̀, kì í ṣe kékeré rárá. So bí a ṣe gbọ́ gist yẹn nìyẹn la ní ká mú wá fún yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run ọ̀sẹ̀ yìí, á sọ yín sówó, á sọ yín sọmọ, á sọ yín sí àlàáfíà o. Mo gbàdúrà fún gbogbo àwọn mùsùlùmí àgbáyé bí wọ́n ṣe ń gbàdúrà, Ọlọ́run á gbọ́ àdúrà wọn o. Gbogbo àníyàn tẹ́ ẹ dà nínú àwẹ̀ yìí á wá sí ìmúṣẹ ní agbára Ọlọ́run. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń love fídíò mi. Ọlọ́run Elédùmarè á bá mi ṣàánú fún gbogbo yín lọ́kùnrin àti lóbìnrin. Ẹ ní fi ọwọ́ gbé ọmọ sí o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Bẹ́ẹ̀ ṣe ń ná kan tán, kẹ́ ẹ tó ná tán báyìí, ìmí àti wọ̀bẹ̀ ní àṣẹ Ọlọ́run ọba. Òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Share it, love and comment and subscribe. God bless you all.